Mo kí gbogbo ọmọ Yorùbá tó ń bẹ nílé àti tó ń bẹ ní ìrìn àjò. Torí ìrìn àjò làwa wà yìí. Orúkọ mi ni wọ́n ń pè ní OLAYOMI KOIKI, tí gbogbo yín mọ̀ sí Koikimedia, bringing the world closer to your doorstep. Mo tún dé bí mo ṣe ń dé. Mo tún dé gẹ́gẹ́ bí ìkànnà àwọn ajìjàǹgbara tó fẹ́ òmìnira fún ilẹ̀ Yorùbá. Gbogbo ìgbà ni mo máa ń sọ pé àfi tí a bá ṣe kíni, tá a bá kúrò ní Nàìjíríà la tó máa rí gbogbo àǹfààní tí àwọn oko, àwọn àgbẹ̀, àwọn business people. Ẹ sáré bá mi pín program torí pé mo ò lásìkò tó pọ̀. Ìrìn àjò ni mo wà báyìí. Mo ní kí n tún gbé sí yín létí náà ni. Ìntólóyè ń sọ pé òun fẹ́ tá fi máa jáde ní October láti kédùn fún gbogbo àwọn tó jẹ́ òyìnbó pé lọ́dọ̀ tiwa o, àwọn ò lè lọ sóko. Lọ́dọ̀ tiwa a lè ṣe nǹkan àgbẹ̀. Lọ́dọ̀ tiwa ṣe làwọn Fúlàní terrorists, àwọn jihadists, wọ́n ti wà ní gbogbo ibi tó ń pè ní Nàìjíríà. Kò jẹ́ kí Christian, Muslim, oníṣẹ̀ṣe, àti gbogbo àwọn oníṣẹ̀ṣe dè. Now tí bá wá ń sọ pé a fẹ́ Yorùbá nation, ọ̀pọ̀lọpọ̀ yín máa ní kí ni reason tá a ṣe fẹ́ Yorùbá nation. Ṣẹ́yìn náà rí? Ṣé rí reason tí a ṣe fẹ́ Yorùbá nation? Ìdí tí a ṣe fẹ́ Yorùbá nation lélẹ́yìí, kí ẹ̀rù ò ní máa bá olóko, ẹ̀rù ò ní máa bá ọ̀nà. Gbogbo ibi tíyàn bá fẹ́ rìn sí, èèyàn á lè rìn sí, àyà yàn ní máa já. Bọ̀ nígbà tíyàn bá wà nínú Nàìjíríà tó lè rìn láti ibì kan sí ibì kan, táyà yàn á máa já ní gbogbo ìgbà nítorí àwọn Fúlàní tó ń jíyàn gbé, ajíyàn gbà, jíyàn pa. Bó ṣe ń pa wá ní Kwara ló ń pa wá ní Kogi. A dẹ̀ ń sọ fún gbogbo ọmọ Yorùbá pé àsìkò tó, ẹ jẹ́ ká béèrè fún òmìnira ilẹ̀ Yorùbá ká lè tètè kúrò ní Nàìjíríà. Ṣé lẹ̀ ń sọ pé ẹ fẹ́ Nàìjíríà, pé ẹ fẹ́ Yorùbá nation? Ẹni ẹ fẹ́ Yorùbá nation. So tẹ́ ẹ bá fẹ́ Yorùbá nation, báwo lẹ ṣe fẹ́ ní security? Tẹ́ ẹ bá fẹ́ Yorùbá nation, báwo lẹ ṣe fẹ́ rí ayé gbé? Ìntólóyè ń pariwo fún lélẹ́yìí. Ìntí olóyè ṣe ń sọ pé a fẹ́ dá dúró ká lè kúrò nínú rọ̀tìrọ̀tì, ká kúrò nínú ibi tí ìyà ti ń jẹ ọmọ Yorùbá, tí àgbẹ̀ ò lè lọ sí oko, tí ọmọ kékeré ò lè dárìn, àgbà ò lè dárìn, ẹ̀rù á máa bàyàn. Bíyàn bá fẹ́ rìn 3 miles, àyà yàn á máa já. Bíyàn bá fẹ́ rìn 60 miles, àyà yàn á máa já. A lè continue báyìí. Ìdí tá ṣe ń sọ fún yín pé Coventry ni mo wà báyìí nísìn. It's about almost 2.5 hours drive from London. So kò dẹ̀ sí bígbà tí yàn bá fẹ́ rìn táyà yàn á máa já. Nàìjíríà ló máa fẹ́ rìn 3 miles, 10 miles, 60 miles, tẹ́rù á máa bẹ́ẹ̀. A lè continue báyìí. Ìntí ọmọ Adéyẹmọ ṣe ń sọ pé ẹ jẹ́ ká jọ sowọ́pọ̀ ká kúrò ní Nàìjíríà. Káwọn olóṣèlú yé parọ́ fún wa, kọ́yé tàn wá jẹ mọ́. Gbogbo ẹ̀tàn tó gbélé wa lọ́wọ́, àsìkò ti tó ká béèrè fún right wa. So gbogbo àwọn farmers tẹ́ ń rí tí wọ́n ń gbádùn báyìí, tí wọ́n fi ń ní nǹkan tó fi ń ṣe, tó fi ń dolówó. Gbogbo ẹ̀ làwa náà ní anílẹ̀ jù wọ́n lọ. Gbogbo ilẹ̀ tẹ́ ń rí, àwa ní multiple ilẹ̀ tó ju eléyìí lọ. But nígbà tẹ́ bá ní ẹ fẹ́ Nàìjíríà, tí àgbẹ̀ ò lè ṣe gbogbo kó wọn. So how do we continue to live in denial? Ó ṣe jẹ́ pé irọ́. Tabade ń sọ, ẹni ká keep quiet, ẹni kí shut up. 2 almost 3 hours drive ni mo ti wà lórí ìrìn àjò. Àyà mi ò lè já nítorí pé kí ni security ń bẹ. Gbogbo eléyìí la ṣe ń sọ fáwọn èèyàn wa pé ẹ jẹ́ ká kúrò nínú rọ̀tìrọ̀tì ní kíákíá. Ẹ jẹ́ ká lọ síbi tí gbogbo wa náà máa lè láǹfààní. Tíyàn kankan ní máa tọyàn kan jẹ́. This is the kind of life that we are asking for. But nígbà tẹ́ bá sọ pé ẹ fẹ́ ru life yìí, kí la máa ṣe sí? Àfi ká máa encourage yín, àfi ká jọ máa ṣe encouragement yẹn. Mo kí gbogbo yín lẹ́ẹ̀kan sí o. So lẹ́ẹ̀kan sí, mo kàn fẹ́ kẹ́ wo wind turbine yẹn ní all further down. Gbogbo ilẹ̀ Yorùbá pátá ló yẹ kó ní wind turbine. Gbogbo ibi tẹ́ ń wò yìí pátá, security débẹ̀, iná débẹ̀, omi débẹ̀, irrigation wà. Tí bá tún rí ibi tí àwọn mo ráwọn ibì kan tẹ́ pé lẹ́ǹkan tí wọ́n ti ń ṣe màálù, màá tún ráyè park. But mo gbọ́dọ̀ máa tẹ̀síwájú torí pé ìrìn àjò mi ṣì pọ̀ díẹ̀. Mo kí gbogbo ilé lẹ́ǹkan sí o. Lẹ́ǹkan sí, do not let any politicians tell you otherwise anymore. Enough is enough. Wọ́n ti parọ́ fún wa for so long. Ìwọ tó bá wá dẹ̀ sọ pé kí n shut up, no problem. Èmi wà 3,000 miles. Kí Fúlàní tó jí mi gbé níbí báyìí, á pẹ́. Kí Fúlàní tó jí mi gbé níbi tí mo wà yìí, á ṣe díẹ̀. But ìwọ ni wọ́n máa jí gbé. Ìwọ ni ò ní láǹfààní
àfi tí wọn náà bá sá kúrò ní Nàìjíríà. Bó ṣe gbogbo wa la máa wá sá kúrò ní Nàìjíríà, ṣé a máa kó 35 million ọmọ Yorùbá ṣé a máa kó wọn kúrò ní Nàìjíríà kó wá gbé ní UK, kó lọ gbé ní Amẹ́ríkà, kó lọ gbé ní Canada,